Alase ni mí, ìrẹ́ ń kọ́. Ọ̀pọ̀ ìgbà ló máa ń rẹ̀ wá láti lọ sọ́jà láti lọ máa ra èlò láti fi ṣe ọbẹ̀. Àmọ́ mo gbé rẹ́sípì yìí dé fún yín o, èyí tó máa jẹ́ kẹ́ ní pepper mix ní inú fíríjì yín. Báwo la ṣe ń ṣe? Kẹ́ ra pepper mix, ìyẹn tomato, tàtàṣé, rodo, báwa tẹ́ bá ṣe fẹ́ sí ni. Kẹ́ ẹ fọ̀ dáadáa, kẹ́ wá lọ̀, kẹ́ wá dà sínú heated pan, kẹ́ wá rọra add òróró díẹ̀ sí, kẹ́ wá cover sí. After some 20 minutes ẹ rí mo wá ṣí, ẹ sì mú èrò mo ń cross check láti lè jẹ́ kó má di pé ó ń jóná lábẹ́. Ẹ rí pé omi díẹ̀ ṣì wà lójú tèmi. Mo wá cover again, mo fún ní like maybe 15 minutes díẹ̀ sí. After that mo ṣí, lẹ́yìn 15 minutes tí mo ṣí, mo rí pé yes ó ti thick, ẹ ṣáà rí thickness yẹn. Mo wá empty ẹ̀ into a well covered bowl. Mo wá jẹ́ kó tutù dáadáa. Mo gbélé sínú freezer mi. It can last you up to 1.5 months. Kò sí wàhálà pé mo ń lọ sọ́jà everyday mọ́. Ó sẹ̀ǹgẹ̀ mẹ́ǹgẹ̀. Try it and enjoy.